Awídèmí pírẹsẹ́ńtà béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́dọ̀ Pẹ̀síánù Alára olórin nípa àwọn àti níbi tó bá ìrìn àjò rẹ̀ dé nínú iṣẹ́ orin àtàwọn nǹkan tó nílò. Ẹ gbọ́ àlàyé díẹ̀ látẹnu Pẹ̀síánù Alára. Orúkọ mi ni Pedro Martin Adesina tí gbogbo èèyàn mọ̀ sí Pẹ̀síánù Alára. So I'm hip hop musician. So talent ẹ̀bùn tọ́lọ́run fún wa òun ni pé ká kọ́ sétí aráyé káráyé gbọ́ kan jó sí. So mo kí gbogbo ẹ̀yin fans mi nílé lóko lẹ́yìn odi ẹ̀yin tẹ̀ ń follow wa. I need the sponsor yín, ìrànlọ́wọ́ yín. I need the help yín torí bí mo ṣe wà yìí. Mo ní àwọn orin tí mo ti kọ tí mo ní ìrànlọ́wọ́ fún fídíò. Mo dẹ̀ ní àwọn orin tí mo ti drop tí mo ti kọ kalẹ̀ tí mi ò tí ní agbára àti lè produce jáde. Ó ti yẹ yín, a need ìrànlọ́wọ́ yín bí mo ṣe wà yìí. Mi ò tí ní manager, mi ò tí ní producer, mi ò tí ní promoter. So gbogbo ẹ̀yin tẹ́ ń follow wa, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ń follow Good Mentality Radio and TV, kí ẹ dìde kẹtúyáyá kẹ dìde láti lè ràn wá lọ́wọ́ nípa iṣẹ́ orin kíkọ. Kí ẹ jẹ́ kí àwa gan ká lè dìde ká lè jẹ́ èèyàn látara yín. Tí o ẹ ṣe. Ilé fọpẹ́ ńlá Ọlámilékan ojú mi rí nǹkan mélòó mi fẹ́ sọ aládùn mi rántí mi kó má kú mọ́ orí mi jẹ́ kí pọ́ọ̀pù ẹlẹ́dàá mi jọ̀wọ́ má sùn ẹnu.